ẹ gbọ́ ṣé gọ́vnà Ṣèyí Mákindé ò ní gbàgbọ́ nínú Sunday Igboho ni àbí kí ló ń dá ìrú Ekun security network dúró gangan? Kábíyèsí ọlọ́run ọba o, wọ́n ní ìjọba àpapọ̀ ti fún Sunday Igboho ní go ahead, ṣùgbọ́n ìjọba Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọn ò tí ì gbà gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àti bí Sunday Igboho ṣe ṣàwọn àlàyé ọ̀rọ̀ kan. Káìkàìkàìkàìkàì ẹ jẹ́ ń sọ̀rọ̀ nípa olùdásílẹ̀ ìrú Ekun security network yìí gan ló ní pàtó. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Sunday Igboho. Ayọ̀bámi Akínládé lórúkọ mi ò, ẹ kú dédé àsìkò yìí. Sunday Adéníyì Adéyẹmọ gangan lórúkọ ẹ̀, ẹni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho Òòṣà. Wọ́n bí ní October 10 lọ́dún 1972. Ọ̀gbẹ́ni ọ̀hún ajà fún ẹ̀tọ́ ọmọnìyàn ní láti kékeré ẹ̀ ló ti fẹ́ràn kó máa jà fún àwọn èèyàn. Ọ̀gbẹ́ni náà ló ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Odùduwà, Yorùbá nation. Ọ̀gbẹ́ni ọ̀hún Ìgbòho tí wọ́n ń pè é, orúkọ ìlú ẹ̀ gangan ní Ìgbòho, orúkọ ìlú ẹ̀ yẹn gan ni wọ́n fi ń pè é ní Ìgbòho títí dòní. Ọ̀gbẹ́ni náà ipa ribiribi tó kó nínú ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, kódà ipa ribiribi yẹn ò ṣeé gbàgbé lọ́dún 1997. Àtìgbà yẹn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń rí díẹ̀ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó ń gbé ńgbà náà. Òun gangan ni aláṣẹ olùdásílẹ̀ Addison International Business Concept Limited. Oyè tó gbà tí wọ́n fi jẹ òun ní akọni Oòduà àti gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà, lẹ́yìn tó sì ti jẹ oyè ọ̀hún. Ọ̀gbẹ́ni náà di ẹni tó gbajúgbajà lórí social media ní January 2021, ìyẹn lẹ́yìn ìgbà tí ó pa àṣẹ fún àwọn Fúlàní darandaran táwọn yẹn ti sọra wọn di darandaran lágbègbè Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n kú òǹbẹ̀ lẹ́yẹ òṣọ́kà. Ó ní lẹ́yìn ìgbà tí wọ́n pa ọ̀mọ̀wé Aborode tí wọ́n sì ń gbègbèsẹ̀ láàbí ń bẹ̀, ọ̀gbẹ́ni ọ̀hún fi gbogbo ìgbà ń béèrè fún ìtúsílẹ̀ orílẹ̀-èdè Yorùbá àti ìdádúró wọn. Ní October 2023, Sunday Igboho ìgbà yẹn ni wọ́n túlẹ̀ nílẹ̀ olómìnira Benin níbi tí wọ́n mú sí láti 2021 lẹ́yìn ìgbà tó sá fún àwọn ọlọ́pàá. Sunday Igboho ìlú Ìgbòho gangan ni wọ́n bí sí o, ní Ọ̀yọ́ lélọ́hùn Ọ̀yọ́ town láyé ìgbà náà. Bàbá ẹ̀ wá kó lọ sí Mọdákẹ́kẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà, ibẹ̀ ló gbé tó dàgbà sí. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́, ó bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi mẹkáníìkì tí ń tún ọ̀kadà ṣe. Ó sì ń ṣe kinní ọ̀hún wẹ́rẹ́wẹ́rẹ́. Ńgbà tó yá Ọlọ́run gbé ga, òun náà bẹ̀rẹ̀ sí ń ta ọkọ̀. Ibẹ̀ ló ti rí bísínẹ́sì tó ń ṣe lọ́wọ́ Addison business tí mo sọ lẹ́ẹ̀kan. Ó di pé àwọn èèyàn mọ̀ nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ní 1997-1998 pẹ̀lú bó ṣe jà fitafita fún àwọn ará Mọdákẹ́kẹ́ nígbà náà. Àtilẹ̀ ní ìwà ká máa jà fún àwọn èèyàn ló ti wà lára Sunday Igboho. Lẹ́yìn yẹn ló kó wá sí Ìbàdàn tó sì ṣiṣẹ́ pẹ̀lú àwọn gómìnà kan lábẹ́ Liam Alam Adésínà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣiṣẹ́ láti jà fún àwọn èèyàn dáadáa ńgbà náà, kódà ó tún ṣiṣẹ́ pẹ̀lú gómìnà Rashidi Ládọjà tó di kábíyèsí lónìí òde yìí. Abálájọ tí wọ́n fi jọ súnmọ́ra wọn tinútinú tọkàntọkàn. Akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá, òun ló ń jà fún Yorùbá orílẹ̀-èdè Odùduwà lásìkò táwa yìí. Ní October 12, 2004, Ìgbòho gbìyànjú ó sọ̀míìtì ìwé kan petition kan sí ẹni tó jẹ́ olóòtú ìjọba UK yẹn Keir Starmer. Wọ́n ní wípé ibẹ̀ ni wọ́n ti ń rọ̀ wọ́n pé kí wọ́n jọ́ o, àwọn ni wọ́n fún Nàìjíríà lómìnira, àwọn náà ní kí wọ́n fún ilẹ̀ Yorùbá lómìnira, kí wọ́n buwọ́ lù ú. Tó jẹ́ pé gbogbo ìgbésẹ̀ ọ̀hún ó gbé lórúkọ ọ̀jọ̀gbọ́n Adébánjí Akíntóyè tó jẹ́ adarí gbogbo ọmọ Yorùbá, adarí ẹgbẹ́ Yorùbá. Ìgbòho tán sì rin gbogbo ìrìn náà ńgbà náà, ṣùgbọ́n tí orílẹ̀-èdè Yorùbá tí ò tí ì ṣe títí dàsìkò yìí. Ìgbòho Kristẹni ni, ó fẹ́ ìyàwó méjì, ó sì lọ́mọ tó pọ̀. Kódà nínú àwọn ọmọ ẹ̀, àwọn agbábọ́ọ̀lù ń bẹ bíi 3 lágbábọ́ọ̀lù tí wọ́n sì ń gbá bọ́ọ̀lù dáadáa nílẹ̀ Jámánì lọ́hùn. Tẹ́ ẹ bá wò ẹ́ rí pé Ìgbòho kì í jìnnà sí Germany. Ǹjẹ́ ẹ̀yin nígbàgbọ́ nínú ìrú Ekun security network tí Sunday Igboho ń pè òun fẹ́ ṣe yìí, tó sì ń fi gbogbo ìgbà sọ pé ó dá òun lójú pé tóun bá wọbẹ̀ òun máa kó àwọn ọmọ tí wọ́n jí kó pamọ́ yẹn, òun máa kó wọn jáde o. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò tí ì fún láàyè rẹ̀. Ìjọba Ọ̀yọ́ ni wọ́n ní àwọn ò fẹ́ rí security kankan tó yàtọ̀ sí tí ìjọba ti gbé kalẹ̀. Kí ni kápó ń ṣẹlẹ̀ láàrin yìí ná? Ṣé ẹ̀yin gangan ṣé ẹ nígbàgbọ́ nínú Sunday Igboho gẹ́gẹ́ bíi pé mẹ̀sáyà ilẹ̀ Yorùbá ni? Àwọn kan nígbàgbọ́ nú ẹ̀, àwọn kan ò nígbàgbọ́ nú ẹ̀.
ẹ̀yin ń kọ́ Sunday Adéníyì Adéyẹmọ Sunday Igboho olùdásílẹ̀ ìrù Ekun Security Network. Òun náà ni mo ní kí n sọ̀rọ̀ nípa ẹ̀ lásìkò táwa yóò kọ́lọ́hún ó ṣàánú wa nílẹ̀ Yorùbá pẹ̀lú àìkì fi ọwọ́ sowọ́pọ̀ nígbà míì. Ayọ̀bámi Akínládé lórúkọ tèmi o. Fún ìpolówó ọjà àbí fún sponsorship ẹ bá mi sọ̀rọ̀, nọ́mbà mi rèé. Tó bá sì jẹ́ pé ẹ̀yin ní event ẹ sì ń wá MC tó nítumọ̀ dáadáa tá a mú kí event yín dùn, ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ jẹ́ á mú kí gbogbo nǹkan kó kí pọ́pọ́ dáadáa. Kò bá jẹ́ wedding, òkú àgbà, ìṣílé, ìkómọ, birthday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayọ̀bámi Akínládé